kábíyèsí olódùmarè kábíyèsí fá akéwà lórí ìfẹ̀tà náà káàkiri àgbáyé pátá pé tẹ́fí wọn ò ní fọ́ bí tẹ́fí ń gbọ́ òní láṣẹ lọ́wọ́ olódùmarè láṣẹ lọ́wọ́ fá gbogbo ẹ̀yin mùsùlùmí káàkiri àgbáyé tẹ́mọ́ ní Islam is peace, Islam is peace. Ànábì Muhammad ló kó yẹn mọ́ra jù, ẹ̀sìn wa ló kó yẹn mọ́ra jù, ẹ̀sìn wa lóníwà tó dáa jù lágbàáyé, kò sí tálẹ́ fi lóyin Islam ju peace lọ. ẹ̀yin alálùsùn náà ràn ẹ wá gbọ́n tí sàlàfà lánàá mú pé ẹja ajá owó jọgbọ́n tó wí nípa humanity ẹja gbọ́. wọ́n ní tí chọ́ọ̀chì kan bá wà wájú ilé àwọn wọ́n máa yí àwọn nǹkan lọ́dọ̀ àwọn kò sí tó burúkọ yá wọn lópin ìgbà tí nǹkan tí ò bá ti ní ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìjọsìn tí wọ́n ń ṣe tọ́jọ́ ìṣẹbọ. àmọ́ tó bá pé wọ́n ràn wọ́n lọ́wọ́ láti. ṣe gbọ́ ó ní chọ́ọ̀chì kan wà níwájú ilé àwọn mo fi gbàgbọ́ lẹ́mi mo sì fẹ́ sáré yanjú ẹ̀. ó ní chọ́ọ̀chì kan wà nínú ilé àwọn tó wá ń sọ pé tí wọ́n fi wá yá nǹkan láti chọ́ọ̀chì yí pé sókòwò yá wọn ó wá ní ìwọ tó wá jẹ́ muslim ó lè yá wọn o ní òpin gbàtà pé tó fẹ́ yá wọn kò ní ran iṣẹ́ ẹbọ tí wọ́n ń ṣe lọ́wọ́ ṣé àwọn kírísítà náà tó ti di ẹlẹ́bọ ni ok àti kírísítà àti muslim àti kírísítà tó ṣẹ̀ṣẹ̀ lẹ́lẹ́bọ báyìí ṣé ẹ nígbà tí Muhammad gan dé sórí fásitì christian àṣẹ ẹlẹ́bọ sórí fásitì Jesus Christ ànábì Ìsá àṣẹ ẹlẹ́bọ ìdìbò ọdún nìsín onígbà tí n tó fẹ́ yá wọn tí ò bá ti jẹ́ pé bóyá yóò ran ẹbọ wọn lọ́wọ́ christian òwe fà sọ wípé ẹbọ làwọn ń ṣe gbọ́ torí pé ó fẹ́ bàjẹ́ létí àwọn èèyàn ó ti pè lẹ́bọ àwọn ẹlẹ́bọ ni tá a sì ń fẹ́ yẹ bọ́ yẹn gan wọn christian ò sọ fún ọ wípé ẹbọ làwọn ń ṣe ohun tí mo sọ nìyẹn pé Islam is peace, Islam is peace, peace person practice peace ni pé èyí tí wọn ò pẹ̀sìn wọn kẹ́ ẹ bá wọn pè táyé pò ń ṣẹ̀ṣẹ̀ náà ẹ sọ pé irin là ń pè lọ́lọ́run igi là ń pè lọ́lọ́run èṣù là ń pè lọ́lọ́run èyí tẹ́ ẹni tó ní ẹ̀sìn ò bá pè nǹkan rẹ̀ lẹ́yìn mọ́ bá pè ẹ jẹ́ n gbọ́dọ̀ náà tán. ìjọsìn tí wọ́n ṣe tán fi ń ṣẹbọ ọ̀gbọ́dọ̀ yá wọn torí pé Olúwa ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. ìjọ wọ tọ́ọ̀tù ọwọ́ yá wọn pọ̀ pa tí wọ́n fi pa kó burú àbí òye wa kò sí nǹkan tó burú mbẹ. iná ọwọ́ tọ́ọ̀tù wọ́n sì múná dé wáyà já wọ́n ti wá so wọ́n wá sọ́lítẹ̀pù wọn fi sí mọ́ ìyá wọn nítorí pé iná náà lọ́wọ́ àti wọ́n fi máa ṣe kíni tó fi máa ṣe ìjọsìn wọn. so ọmọ wò síra wọn tí o bá ti ní ṣe pẹ̀lú pọ́n ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ṣírùkù tí wọ́n ń ṣe kò burú yọ ràn wọ́n lọ pẹ̀lú ṣírùkù tí wọ́n ń ṣe ó burú eléyìí jẹba. ṣe mùsùlùmí nǹkan ti ṣe ọpọlọ yìí ẹgbẹ́ tó wí ó ní tí ejò bá wọ church tí wọ́n á ní pé kó wá bá wọn pe ejò ó lè bá wọn lọ pa ejò gbọ́n táyé pé wọ́n yà church já wọ́n á fẹ́ fi sellotape wọ́n á fẹ́ fi téèpù iná wáyà speaker tí wọ́n mọ̀ lò láti fi kọrin láti fi ṣẹ̀sìn tiwọn mọ̀ yà wọn sellotape mọ̀ lọ bá wọn téèpù náà ànábì ò ẹ wọ́n sẹ́tì ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yìn yọkọ̀ kílẹ̀ ẹ̀yẹ kẹ́mẹ́ ànábì ò kọ́ mọ bí wọ́n ṣe máa ń tún nǹkan ṣe àfi bẹ́ẹ̀ ṣe lè ba nǹkan jẹ́ bẹ́ẹ̀ ṣe lè pa nǹkan so Islam ó wà destructive in nature kò wà productive but Islam lè bí kí wọ́n rí nǹkan tó ti dáa bí kí wọ́n rí nǹkan kí wọ́n pa iṣẹ́ tánà bí kọ́ wọn dáadáa nìyẹn wọ́n lè pa ejò kí wọ́n rí nǹkan pẹ̀lú kí wọ́n pa kí wọ́n rí pé kí nǹkan fẹ́ dáa kí wọ́n bàjẹ́ ṣùgbọ́n ó ti yé Islam kọ́ wọn bá ṣe lè jagun bá ṣe lè pa nǹkan ni ṣùgbọ́n wáyà speaker wá já wáyà pé wáyà speaker bá já mọ́ bá wọn dá sí i torí pé yóò help wọn láti jẹ́ ká yóò máa gbọ́ ìsìn tí wọ́n fẹ́ ṣe níta wípé òun ran ẹbọ lọ́wọ́ nìyẹn ok Islam yóò lè tún nǹkan ṣe ṣùgbọ́n táyé pé even gan kó yẹ pé wọ́n fẹ́ lu pásítọ̀ pa nínú ṣọ́ọ̀ṣì Islam ó lè ràn wọ́n lọ́wọ́ láti lọ lu pásítọ̀ pa ìtumọ̀ ẹ̀ nìyẹn táyé pé ó kó kọ̀ọ̀ṣẹ́ wọn láti kẹ́ lọ lu pásítọ̀ àti àtàwọn ọmọ ìjọ kẹ́ lọ pa wọ́n ìyẹn mẹ́wùrẹ́ péjọ kí lè jù wá nínú ṣọ́ọ̀ṣì Islam ó encourage láti lọ lù wọ́n pa láti kádà wọnú ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n Islam yóò encourage láti tún nǹkan tó bàjẹ́ bẹ́ẹ̀ yẹn ṣe ọ̀tọ̀ nìyẹn ibi kejì tó wọ́n drive lọ ni wípé ok
ibi tó ń dẹ́bù lọ gan ni pé Christian ẹ lè save life wọn ipe bóyá ejò fẹ́ pa wọ́n ò lè bá wọn péjọ but ẹ gbọ́dọ̀ ran iṣẹ́ ìránṣẹ́ wọn iṣẹ́ ìsìn wọn Christianity yẹn ẹ gbọ́dọ̀ ràn lọ́wọ́ lórí ẹ̀sìn wọn ẹ gbọ́dọ̀ ràn lórí ẹ̀sìn wọn ṣùgbọ́n ẹ̀yin fẹ́ táìpẹ́ tẹ̀yin bá ń ṣẹ̀sìn tiyín tẹ́ ẹ bá ń sọdún tiyín kẹ́ ẹ gbóúnjẹ fún Christian kó jẹ bá yín jẹ àgbò kẹ́ invite Christian sí ọdún léyá ẹ fẹ́ kí Christian wá àbí tẹ́ ẹ bá ń kírun tí Christian bá gbájú mosque yín kọjá tó bá lago kọjá tí tó bá lago kọjá Christian yẹn tó bá déwájú mosque kò sí Christian ọ̀hún yóò pa ago ẹ̀ yóò rìn kọjú mosque ni tó bá tí Christian bá ti wá kó déwájú mosque yóò bẹ̀rẹ̀ sí ní lago ẹ̀ lọ padà ẹ fẹ́ Christian mọ regard ti yín kí wọ́n rí bí ti yín bí ẹ̀sìn ṣùgbọ́n ẹ̀yin ò rí ti wọn bí ẹ̀sìn ẹ rí bí rubbish ẹ dẹ̀ sọ pé Islam is peace irú peace tí ẹ̀ ń polówó fún gbogbo ayé nìyẹn ok ẹ mọ sọ wípé Ànábì Ìsá ìyẹn Jesus bí sọ ọmọ Mẹ́ríàmù ìyẹn Jesus ẹ sọ pé òjíṣẹ́ Ọlọ́run ni right ok àwọn kan láwọn tẹ̀lé Jesus Ànábì Ìsá yẹn torí pé ẹ̀yin náà mọ̀ pé Ànábì Ìsá Jesus òun náà gba ìwé kan wá tó tẹ̀sí pé látọ̀dọ̀ Ọlọ́run náà ló ti gbà wá látọ̀dọ̀ God náà ló ti gbà wá a gbọ́ nígbà tí ó wá gbà wá ìgbà tí Muhammad dé òun náà sọ wípé Quran tó náà gbà wá òun náà gbà wá látọ̀dọ̀ the same God ìyẹn Allah ó gbà wá ẹ̀yin wá dé nísìn àwọn tó wá ń tẹ̀lé Ìsá ọmọ Mẹ́ríàmù yẹn tẹ̀lé Muhammad gbà fún ẹ̀yin wá sọ pé gbogbo tí wọ́n ṣe rubbish ni ẹ̀yin tó wá fẹ́ ṣe ètò ìsìn tí Ìsá ọmọ Mẹ́ríàmù tó fi ilẹ̀ fún wọn ike báyìí ní ti wọ́n ṣe ẹ lè ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ torí pé ẹbọ ni wọ́n ṣe ẹ lè ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ ṣùgbọ́n lè má bá wọn péjò àbí bá wọn pa kéèké àbí bá wọn pa ń tà. microphone tó fi sọ̀rọ̀ yẹn ní sàwọn ilé-ẹbọ ló sí. bẹ́ẹ̀ ni microphone tí wọ́n fún rẹ wá gbé sẹ́nu nísìn sàràfà lára mú pé microphone tó gbé sẹ́nu nísìn àwọn wo ló ṣe ṣé Saudi ni wọ́n ti ṣe microphone àwọn tó fẹ́ bọ́ pé yẹn àwọn tẹ́ ẹni wọn ò já mọ́ nǹkan yẹn tí àìsàn ìpòrí tí ìbá jẹ́ pórí ọpọlọ sàràfà jàn ẹ̀yin ò lè ṣe máìkì ẹ̀ lè ṣe spíkà ẹ̀ lè ṣe kiri àwùjọ àtẹ̀gbé orí ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n so ẹ̀ lè ṣe wáyà tí wọ́n á já tá a lò bóyá ẹ̀ tún lè ṣe ẹ̀ tún ní kó bá wọn so wáyà tí wáyà bá já kí wọ́n á lẹ́yìn wà fún ẹ̀yin kan wà fún kẹ́ ẹ̀ criticize nǹkan tẹ́nìkan ṣe tó dáa kẹ́ ẹ̀ criticize ẹ̀ nǹkan tẹ́nìkan ṣe tó dáa kẹ́ ẹ̀ wá dúró kẹ́ ẹ̀ mọ̀ wá kẹ́ ẹ̀ criticize ẹ̀ kẹ́ ẹ̀ wá rubbish ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá pè yín wípé kí ni ìtumọ̀ Islam ẹ̀ ní peace wo ló wà nínú pé ìwọ fẹ́ kẹ́yìn ò máa sọ̀rọ̀ káyọ̀ máa gbọ́ yín kẹ́yìn ò máa kírun kí Christian máa regard yín kẹ́yìn ò máa kírun Christian ò máa disturb yín kẹ́yìn ò máa kírun kí Christian gbà pé ẹ̀yin náà ní Ọlọ́run tẹ́ ń sìn ṣùgbọ́n tí Christian bá ti ń ṣe tiwọn kẹ́ ẹ sọ pé ti Christian yẹ rubbish ni kò ní ìtumọ̀ ìwọ ṣé wọ́n wá dàbí ẹni tó dáyé yẹn tó wá dá kinní yẹn tó pọ̀ so definitely gbogbo lójú ẹ̀yin mùsùlùmí bí kò jẹ́ pé gbogbo ayé mùsùlùmí nìkan wọ́n mọ̀ ṣe ni ṣùgbọ́n yín tó mọ́ dùn mí ni pé ẹ lẹ́sìfòṣọ́ ẹ jáde gbogbo jáde yín ò kọjá Saudi Arabia tó bá wà ní environment bí àwọn India àbí sẹ́gbẹ́ lọ bí o jẹ́ bí medical doctor tí wọ́n á pè ní China tó wà lọ sí China tó wà láwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ àbó lọ sí North Korea tí ó rí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ṣé ó wà ní kó wà ń bá gbogbo olùjà ni tí wọ́n pè ìwọ ni wọ́n gẹ́ làwọn yóò mọ̀ pé ń wèrè Ọlọ́run tó dáyé tí ò da kẹ́sì kó wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀yin fẹ́ máyé yẹn ẹ fẹ́ sọdẹ lẹ́sìn kan táwọn bá sọ̀rọ̀ Islam ẹ̀mọ́ ní Islam is peace Islam is most peaceful religion in the whole world Islam ni àlàáfíà wo ló wà ní tó sọ ní ìsìn báyìí nígbà tẹ́yìn ṣe ìsìn tiyín ní mọ́sálásí tí Christian kò jáde wípé ẹ mọ́ ṣe ṣùgbọ́n táwọn bá ti ń ṣe tiwọn ẹ mọ́ dàbí ìgbẹ̀lẹ́ ti yín
ẹ sọ pé Islam is a religion of peace torí mo mú àwọn èèyàn náà mọ̀ sọ́la yẹn Islam ẹ̀sìn àlàáfíà ni gbogbo yín mọ̀ pé ẹ̀sìn àlàáfíà gbogbo yín wòlé tẹ́gbà sọ́la yìí Islam ẹ̀sìn àlàáfíà ni gbogbo yín lẹ̀ mọ̀ pé ẹ̀sìn àlàáfíà ẹ̀yin lẹ fẹ́ mọ̀ fi ẹ̀yin Yorùbá tẹ́ ń ṣe Islam lẹ́ ń practice àlàáfíà lẹ́wọ̀ pé ẹ wá tẹ́ ẹ bá fẹ́ ṣe Islam wọ́n ṣe gbé wá nírọ̀ kì í ṣẹ̀sìn àlàáfíà irú Islam tí Muhammad fẹ́ kẹ́ ṣe ohun gangan sàràfà ní sọ yìí Islam kò wọ́n bá Christian ṣe rárá Islam mọ́ stupid débi wípé wọ́n lè fẹ́ obìnrin Christian ṣùgbọ́n tí Christian máa fẹ́ ọmọ tí wọ́n obìnrin wọn ò ní fún wọn láwọn fọ obìnrin Christian àwọn sọ di mùsùlùmí ṣùgbọ́n tí ọkùnrin Christian máa fẹ́ ọmọbìnrin tí wọ́n takò ẹ̀rùbí tí ẹ̀sìn yẹn selfish dé táwọn sọ Islam is a peace is a religion of peace peace wà dábàá ẹ̀yin ẹ̀ practice peace yẹn kárí káwọn náà sọ wáyé pé peace wà ń bẹ Christian la sì ń sọ yẹn o Christian la sì ń sọ ipò ẹgbùdọ̀ ya wọn ní nǹkan débi pẹ́ tiẹ̀ bá wọn ṣe tó bá jẹ́ lẹ́bọ̀ ńkọ́ tó bá jáwé lẹ́bọ̀ ńkọ́ tá a bá tiẹ̀ rí iwájú yín Islam ni ẹ bẹ́ orí wa dànù ní kí ogun tó ń rùn tán lẹ̀ tó rẹ́ bọ́ náà Muhammadu wa parọ́ ló fi ń gbé dáwọ́ fòókì nínú kúrò àyín yẹn náà dẹ̀ ni ẹ dẹ̀ mọ kàjáde pé kódà ìyá tó bí Jésù Mẹ́ríàmù Súrátù Mẹ́ríàmù wà ń bẹ tó sọ̀rọ̀ nípa Jésù dáadáa ẹ̀ tó pọ́n Jésù lé tó ṣe kíníkan nípa Jésù bọ̀ Jésù tẹ́wá ní pé kúrò àyín pọ́nlé yẹn kódà ó tún fún ìyá rẹ̀ ní fásì ń bẹ àwọn tó wá jẹ́ followers ti ẹ̀ sí ẹ̀ inú àwọn followers Jésù yẹn ó mọ ń bí yín ni inú àwọn followers Jésù yẹn ó mọ bí yín dájúdájú Muhammad wá pẹ̀lú hatred pẹ̀lú kò torí ẹ̀yin tẹ̀lé ẹ̀sìn súnà náà ni tá a fẹ́ mọ ìwà tí Muhammad wù ara yín láti mọ̀ dájúdájú nígbà tí Muhammad wà láyé kò bẹ́ẹ̀lì nǹkan kan ṣe torí ipá àwọn àjọ ọmọlúwàbí ajẹ́ràn Yorùbá la ṣe rò pé ẹ méjì kẹ́sìn ọ̀dà ìwà ká wọn bára wa ṣe bá a ṣe wọn bára wa ṣe yẹn náà tí Christian wọlé mùsùlùmí tí Christian fẹ́ mùsùlùmí tí mùsùlùmí fẹ́ Christian tí ẹlẹ́bọn fẹ́ra wọn tí ẹlẹ́bọn fẹ́ Christian tí wọ́n fẹ́ mùsùlùmí kò wá tẹ́yìn lọ́rùn rárá bíi kẹ́ẹ̀mọ́ bá àti Christian àtẹlẹ́bọ kẹ́ẹ̀mọ́ bá wọn jà tẹ́ẹ̀ bá Christian jà tẹ́yìn bẹ́lẹ́bọ jà sẹ́yìn fúnra yẹn mùsùlùmí sẹ́ẹ̀lẹ̀ dáadé ayé yín ṣe sẹ́ẹ̀lẹ̀ dáyé yín gbé sẹ́ẹ̀lẹ̀ dáyé ṣe sẹ́ẹ̀lẹ̀ dáyé yín gbé gbòdọ́jà fúnfẹ́ ra máìkì Christian ní ọ̀tá máìkì tó gbé ẹnu tó fi sọ̀rọ̀ yẹn Christian ní ọ̀tá fún ó lè jẹ́ ọmọ Yíbò bí ìyàwó rẹ̀ fẹ́ ra ráìsì lọ́jà ó lè jẹ́ Christian ní ọ̀tá fún bẹ́ẹ̀ fẹ́ bí wọ́n fẹ́ gba ṣọ́ọ̀bù bí àwọn rẹ̀ fẹ́ gba ṣọ́ọ̀bù lọ́jà àbóyún fẹ́ gba ṣọ́ọ̀bù ó yára ọdún wọn Kìrìsìtẹ́nì ni àìmọye nǹkan tí nílẹ̀ Yorùbá a ti wọnú ara wa débi pé a ti bára wa ṣe gan irú wàásù tẹ̀yìn wá ń ṣe ní ìsìn báyìí irú wàásì tẹ̀ ń ṣe ní ìsìn wàásì tí wàá jẹ́ kí gbogbo wa ká mọ àmọ̀ forí gbára wa gbogbo ọmọ ọba aládùúgbò àmọ́ ìjà àwọn ìjọba sì ń wòyìn pẹ̀lú bóyè tẹ̀ ń ṣe mú òní dá yín lẹ́kun àwọn mùsùlùmí dìgbòlugi ẹgbẹ́ yín sẹ́yìn àwọn mùsùlùmí kan wà táìpá àwọn ti nà sùúrù sí tiwọn táìpá ọmọ ọkọ Yorùbá láwọn ṣùgbọ́n àwọn dìgbòlugi ẹgbẹ́ wọn kan náà wà tẹ́ẹ̀pẹ́ pè sákèsì pé sàràfà lánàá mú pé yín tó sọ yóò pọ̀pọ̀ lọ́mù irọ́ wọn ò ní pè sákèsì ṣùgbọ́n táwọn àjẹlẹ bàbá wa sọ̀rọ̀ irú àwọn ọmọ àròjinlẹ̀ ní àwọn àjáde ṣẹ́rí ogun kan ń bọ̀ ogun ẹ̀sìn ni torí àwọn ẹlẹ́bọ nísìn àwọn náà ti jáde sọ̀rọ̀ láì òun sọ pé tẹ́yìn bá ń kó fọ̀tí bóyàn tẹ́yìn bá ń kó fọ̀tí bóyàn ìjà ò tí ì ṣẹlẹ̀ níjọ́ tẹ́yìn náà bá rèsì fọ̀tí tiẹ̀ padà ìjọ́ náà ìjà tó ṣẹlẹ̀ mo sì fẹ́ kó jẹ́ pé àwọn ọmọ ṣe nǹkan ẹnìyẹn kò ní complain but táwọn tẹ́yìn bá ṣe tí wọ́n fún wọn wà láti dé wọn lẹ́gbẹ́ wọn ẹ̀yin Kìrìsìtẹ́nì sàràfà láwọn pè ní kó máa yín ṣe mọ́ ẹ sì bí ẹ bá ń bè lọ́wọ́ pé sọ́n lè dáyé wọn ṣe ẹ lè dáyé yín ṣe nígbà ẹ mọ̀ pé Yorùbá Kìrìsìtẹ́nì ṣe ẹ padà ẹ mọ̀ lọ Saudi kó dìgbàdàgbọ̀n sàràfà mọ̀ lọ Saudi kó àwọn mùsùlùmí alákatakí tí ó ń jàgídíjàgan ẹgbẹ́ rẹ̀ mú tọ́lẹ̀tì ayélujára lọ ẹ mọ̀ kúrò ayé lọ Saudi ẹ kú lẹ́yìn fáwọn èèyàn gidi ẹ̀rùn ẹ̀ńdòrùn palẹ̀ ẹ kó rí búkú ńlẹ̀ ẹgbẹ́ ẹ máa lọ sílùú Saudi ṣebí ìrànmọ́ mọ́ ní ẹ lọ bá ràn mọ́ mọ́ ẹ wo yíyá kó àwọn wèrè kúrò mẹ́jáde yẹn bọ́ ẹ lórí fọwọ́ tẹ́ fún wọn ní fọ́ tẹ́ fún wọn nídìí mo kí wọ́n ẹ làbọ̀rú ẹ làbọ̀yẹ bọ́ ṣiṣẹ́.